ṣe o ikú òdọ́jọ́ àrùn òdóṣù àgbàṣerébìnrin Nìpéjú Ògúnmọ́lá pàdánù ọmọ rẹ̀ kan ṣoṣo. Àgbà òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá ti pàdánù ọmọ rẹ̀ kùnrin kan ṣoṣo Ṣínà. Alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹsàn-án ní ìròyìn ikú ọ̀dọ́mọkùnrin náà gba orí ayélujára. Ìròyìn sọ pé ọmọkùnrin tó di olóògbé ọ̀hún nìkan ni ọmọ tó wà láàrin Péjú Ògúnmọ́lá àti ọkọ rẹ̀ tí òun náà jẹ́ àgbà òṣèré Sunday Ọmọbọ́láńlé tí ọ̀pọ̀ mọ̀ sí Papi Luwẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Péjú Ògúnmọ́lá wà ní inú ọkọ̀ rẹ̀ nígbà tí ìròyìn ikú ọmọ náà kàn lára. Ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ Abíọ́lá Adébáyọ̀ ló fi ìdí ikú Ṣínà múlẹ̀ lójú òpó Instagram rẹ̀. Ó ṣàpèjú ikú olóògbé gẹ́gẹ́ bí àdánù ńlá tó sì gbàdúrà pé kí Ọlọ́run kó tu ìyá rẹ̀ nínú. Bákan náà ni òṣèré mi Ọdúnládé Adékọ́lá àti Ṣeun Olókètúyì náà fi ìròyìn ikú náà múlẹ̀, àmọ́ títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ a kò tí ì lè fìdí ohun tó pa olóògbé náà múlẹ̀. Oṣù díẹ̀ sẹ́yìn la gbọ́ pé Ṣínà Ọmọbọ́láńlé parí ètò àgùnbánirọ̀ rẹ̀. Àtẹ̀jáde kan tí adarí eré Ṣeun Olókètúyì fi túfọ̀ ọmọ náà lọ́jọ́ Ìṣẹ́gun sọ pé ẹni ọdún 24 ní Ṣínà Ọmọbọ́láńlé kó tó di pé ó jáde láyé. Ní ọjọ́ 12 oṣù yìí ni Ṣínà Ọmọbọ́láńlé kò bá ṣayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ míì tó bá jẹ́ pé ó ṣì wà láyé ni. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.